níbikíbi tá a bá wà. Ìròyìn ní yàjóyàjó security alert. Ẹ wo ohun tó ṣẹlẹ̀. Ìjọ́ òun ni gbogbo ilé ìfẹ́ dẹ́kun. Ìjọ́ òun ni gbogbo ilé ìfẹ́ dẹ́kun lórí ilẹ̀ wa. Ìjọ́ òun ni gbogbo ilé ìfẹ́ dẹ́kun lórí ilẹ̀ wa. Kábíyèsí Elédùmarè, Ondo State Government, Ondo State Governor Ayédàtiwa. Ẹ dẹ̀ jáde wá sí publicly lórí international television. Ẹ wá ń sọ wípé Ondo State is one of the peaceful states in Nigeria. One of the peaceful states in Nigeria, Ondo State Government, Ondo State Governor. Ohun tẹ́ sọ leléyìí. Ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, ẹ̀yin àbúrò, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ wá nǹkan fìdílé, wá ohun tó ṣẹlẹ̀ o. Àwọn tó ń tọ́jú àwọn aláìsàn lọ hospital ní Òkè Ìjẹ̀bú in Àkúrẹ́, òun làwọn agbésùmọ̀mí lọ ká mọ́ ní hospital láàárọ̀ 12 around 12 a.m. ni wọ́n lọ kidnap gbogbo wọn. Àwọn nurse, àwọn doctors. Ṣé àti wá gbé aláìsàn ẹni lọ sí hospital sìn kán diagnose wọn? Ó ti wá di wàhálà. Èèyàn nílè gbé àwọn aláìsàn lọ sí hospital mọ́. Hospital ẹ̀ ṣe fún wa. Ààbò kò sí nǹkan kan tẹ́ ń ṣe. Ẹ̀yin ará ìlú làánú yín ṣe mí, ẹ̀yin tẹ́ wà nínú Nàìjíríà. Ẹ̀yin tẹ́ wà nínú Nàìjíríà làánú yín ṣe mí. Ẹ jẹ́ kí kà nínú ìròyìn yìí. No fewer than 6 health workers were reportedly kidnapped during a midnight attack on a health center in Oke-Ijebu area of Akure, the Ondo State capital. Ṣé ń gbọ́ bẹ́ẹ̀? Ṣé ń gbọ́? Ondo State capital. Akure yìí ni ṣáá ní gbogbo ìgbà. Tí 80% of kidnapper of any other security challenge in Ondo State bá ṣẹlẹ̀, Akure ni ṣáá. Akure capital city wa ni o. Ibo làwọn ẹlẹ́ṣọ́ ààbò wa wà? Ṣé tí wọ́n bá ti ṣiṣẹ́ di around 12 o'clock ni wọ́n á lọ sùn ni? Àmì ìgbà wo náà ń ṣiṣẹ́ dà? Tí kò sí wọ́n ṣe shifting. Torí bó yẹ kó ṣe rí ni ó yẹ kó employ many people. Wọ́n máa ṣe shifting. Àwọn kan máa ṣiṣẹ́ from 5 a.m. maybe till 5 in the evening. Wọ́n hand over fáwọn ẹlòmíì tí wọ́n máa ṣiṣẹ́ títí bí 5 a.m. in the morning. Àwọn míì àti gbaṣẹ́. Bó yẹ kó ṣe rí nìyẹn, shifting ló yẹ kí jẹ́ iṣẹ́ ìjẹ́. So according to eyewitness, the assailant arrived around 12 a.m. in bus, forcibly gaining access to the facility situated opposite mega bus. Ṣé ń gbọ́? The gunmen allegedly rounded up at staff on duty, including intern and which are them away in the waiting vehicle in undisclosed location. Wọ́n kó wọn sínú bus tí wọ́n mọ̀ bí tó kó wọn lọ. Nǹkan tó mìíràn bẹ̀rẹ̀ ni. Patients received treatment at the time of attack were reportedly left unharmed. Àwọn patient, àwọn tí ara wọn ò yá, wọn ti kà again. Patients received treatment at the time of the attack were reportedly left unharmed through visibility shaken by the offender. Ayọ̀mídé, lock that door. So àwọn tí ó jẹ́ aláìsàn tó wà nínú hospital yẹn, wọ́n fi wọ́n sílẹ̀. Wọ́n á mú nǹkan tó mìíràn bẹ́ẹ̀ ni. Okay, residents in the vicinity expressed deep concern over the incident, describe it as alarming and ongoing immediate intervention by security agency to secure the safety release of the adopted health worker, prevent further attack. As of the time of reportedly, authorities have not issued an official statement regarding the incident. Can you imagine? Ẹ̀yin èèyàn wa. Ìgbà wo ni àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa ibo náà fojú sí, ibo ni wọ́n wà ní gbogbo nǹkan bí lè fi ń ṣẹlẹ̀? Àmọ̀tẹ́kùn Ondo State Àmọ̀tẹ́kùn, they are one of the active Àmọ̀tẹ́kùn in Southwest. Tí mo lè sọ gbogbo wa mọ̀ all the time, a máa ń gbọ́ ìròyìn wọn. Ẹ ti gbọ́ ìròyìn eléyìí sìn. Wọ́n ní bandit plan to launch another attack on Kwara community again. Ẹ kò tán. Bandit, they plan to launch another attack in Kwara community. This is the news tó jáde lẹ́ni láàárọ̀ yìí ló jáde níròyìn tẹ́ ń wò yìí. Àárọ̀ yìí ló jáde. Today is 28.
reportedly at 10:18 a.m. This intention Oro Ago community of Ifelodun local government area in Kwara State as armed bandits are reportedly to be regrouping to launch another attack on the community. Can you imagine? Report that is a threat alert based on credible intelligence according to source. However, all security formations have been placed on red alert to checkmate the planned attack. Our Oroago at the environment have witnessed present attack by armed bandits in recent time, leading to killing and abduction. The planned attack is coming on the basis of the recent one which lead to adoption of 8 worshippers in Omoago Ekwa Church. It was last time. Although 3 adopted escaped the bandit and placed 1 billion ransom for the release of the remaining 5 captives, including the wife of the pastor in charge of the church. Can you imagine? Ìyàwó pastor wọ́n gbé ọ̀nà lọ. The bandit reportedly reject the 1 million LA gathered by the community and insist that the ransom must be complete before the release of the adoptees. No official reaction has been obtained from any of the security agency at the time of this report. Can you imagine? Àwọn tá gbójúlé nìyẹn. No, ẹ jẹ́ kí repeat, no official reaction, no reaction at all has been obtained from any of the security agency at the time of the report. Ẹ wo gbogbo àwọn ọkọ tá à ń rìn ó tojú sún wa, ó tojú sún mi Ọlọ́run bá gbọ́. This is getting too much. Gbogbo wa làwọn ti pọ̀ jù lọ́tún lósì, everyday problem, bandit here and there. Bandit here and there. This is too much. Should we continue like this? This is the question we need to ask ourselves. Should we continue like this? Ẹ gbárùkù tí olóyè Ìgbòho, ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ àbọ̀, ẹ gbàgbé nípa pé olóyè ló ń fẹ́ lọ join APC kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. Gbogbo bí tí àwọn akíkanjú bá wà. Ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ ìlú wa, kí ló dé? There's another security tó ń rí gbèsè tá à ń sìn. Wọ́n ní ìjà ẹkùn bí gbogbo wa náà ti ń gbọ́. Wọ́n fẹ́ install wọn káàkiri gbogbo state ilẹ̀ wa, gbogbo state South West state. Please, ẹ jẹ́ ká gbárùkù tí wọn. Ìwọ tó bá mọ̀ pé yes, ọdẹ ni ẹ́, ọdẹ tó ráwọn ọdẹ náà lè lò fún àwọn nǹkan bílẹ̀ tó ọwọ́ yín gbó dáadáa, tẹ ní nǹkan sára, ẹ jáde síta kẹ́ darapọ̀ mọ́ wọn. Ẹ jáde síta kẹ́ darapọ̀ mọ́ wọn. These people, wọ́n mì ní wa kì í ṣe pé tọ̀rọ̀ tẹnu. Imagine àwọn tó ń tọ́jú àwọn aláìsàn, wọ́n ti lọ kàgbákò tí wọ́n nínú hospital ní àárọ̀ ilé ìṣẹ̀lẹ̀ Ondo State. Òru àná àárọ̀ náà la lè pé from AM ti bọ́ sí ọjọ́ kejì, ọgọ́jọ́ òru midnight ni wọ́n lọ kidnap gbogbo wọn ní Àkúrẹ́. Gbogbo wa ló mọ̀ Ìjẹ̀bú, gbogbo wa ló mọ̀ Òkè Ìjẹ̀bú, gbogbo àwa tó jọ mọ̀ Ondo State. Òkè Ìjẹ̀bú lélẹ̀ ti ṣẹlẹ̀, area of Ondo State. Òkè Ìjẹ̀bú ẹnu ṣá lórí Ondo State ṣá ni Ondo State governor kí ló dé? Ondo State governor kí ló dé? Ibo lẹ́ ń kó, kí ló dé tẹ̀ empower àwọn Àmọ̀tẹ́kùn? Àmọ̀tẹ́kùn ò lè gbé àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ sọ́wọ́ kẹ́ máa ní kó lọ kojú àwọn tó gbérùn kíní ìsọwọ́. Wọ́n ní àìṣedédé ara ayé á máa múni rántí ara ọ̀run. Akérédolú ọ̀run rere bàbá. Tó bá jẹ́ pé ti ọ̀rọ̀ ààbò nìkan lárákùnrin bó ṣe mójútó ìníkò nígbàgbé ẹ̀ láyé lórí nǹkan ìṣẹ́. Nígbàgbé bá. So gbogbo ohun tí a mú wá jù báyìí lọ ẹ̀yin ènìyàn wa.